ilé ayé tó ti bàjẹ́ tán ìpànìyàn ló kúnnú ayé ilé ayé ti kẹ̀ ṣe lórùn ìtàjẹ̀sílẹ̀ nílé ayé yìí kò tilẹ̀ jọ níyan lójúmọ́ káràkátà ẹran ènìyàn ló gbòde kan ẹ̀rù máa ń bà ní abẹ́ orí pélé ayé ti kẹ̀ ṣe ló máa ń rùn ṣe nílé ayé rùn ilé ayé tó ti bàjẹ́ tán ìpànìyàn ló kúnnú ayé ilé ayé ti kẹ̀ ṣe ló rùn ṣe nílé ayé rùn ilé ayé tó ti bàjẹ́ tán ìpànìyàn ló kúnnú ayé ilé ayé ti kẹ̀ ṣe ló rùn ìtàjẹ̀sílẹ̀ nílé ayé yìí kò tilẹ̀ jọ níyan lójúmọ́ káràkátà ẹran ènìyàn ló gbòde kan ẹ̀rù máa ń bà ní abẹ́ orí pélé ayé ti kẹ̀ ṣe ló máa ń rùn ṣe nílé ayé rùn ilé ayé tó ti bàjẹ́ tán ìpànìyàn ló kúnnú ayé ilé ayé ti kẹ̀ ṣe ló rùn ṣe nílé ayé rùn ilé ayé tó ti bàjẹ́ tán ìpànìyàn ló kúnnú ayé ilé ayé ti kẹ̀ ṣe ló rùn ìtàjẹ̀sílẹ̀ nílé ayé yìí kò tilẹ̀ jọ níyan lójúmọ́ káràkátà ẹran ènìyàn ló gbòde kan ẹ̀rù máa ń bà ní abẹ́ orí pélé ayé ti kẹ̀ ṣe ló máa ń rùn ṣe nílé ayé rùn ilé ayé tó ti bàjẹ́ tán ìpànìyàn ló kúnnú ayé ilé ayé ti kẹ̀ ṣe ló rùn ṣe nílé ayé rùn ilé ayé tó ti bàjẹ́ tán ìpànìyàn ló kúnnú ayé ilé ayé ti kẹ̀ ṣe ló rùn ìtàjẹ̀sílẹ̀ nílé ayé yìí kò tilẹ̀ jọ níyan lójúmọ́ káràkátà ẹran ènìyàn ló gbòde kan ẹ̀rù máa ń bà ní abẹ́ orí pélé ayé ti kẹ̀ ṣe ló máa ń rùn ṣe nílé ayé rùn ilé ayé tó ti bàjẹ́ tán ìpànìyàn ló kúnnú ayé ilé ayé ti kẹ̀ ṣe ló rùn. wọ́n máa wá nǹkan kankan ló fa ìdíwọ́ àmọ́ láìpẹ́ sí kò máa rí wọn kò ṣe ìyá mi. Báwo ni Miriam? Adúpẹ́ fọ́lọ́run. Mi rí ní skul tó bí ọ̀sẹ̀ méjì mo wá ní kí wọ́n á béèrè pé ṣé kò sí. Ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ ni jàre jẹ́ kí n rí. ó ṣe o. Yes ma. káàbọ̀ ọdún àfaradà o. báwo ṣe ta. Adúpẹ́ fọ́lọ́run. èmi náà gbà tẹ lọ ẹ̀ rí gbogbo ẹyin tí wọ́n ta ni mo ti ta búrẹ́dì ọlọ́run tí ẹ tajà díẹ̀ nù. Ọlọ́run ṣeun. Bọ̀dá mi náà wá kọ́. ó jáde kò ṣe dúró wo òun náà káàkiri káàkiri. Mo jẹ́rìí wọn náà. Báwọn náà lè dúró. kò ṣe dúró. ilé ayé tó ti bàjẹ́ tán ìpànìyàn ló kúnnú ayé ilé ayé ti kẹ̀ ṣe ló rùn ìtàjẹ̀sílẹ̀ nílé ayé yìí kò tilẹ̀ jọ. Nígbà tí ẹ máa fi owó acceptance fee san. Yes, yes, kò tí ní ká lọ sanwó sùn. Ọgbọ́n ká lọ sanwó pátápátá wọn tẹ̀lé sí mi.
wọ́n fún wa deadline wọ́n ní tábà fi lè san by the end of this month ká pàlà admission mi kan a jẹ́ pé mo tún lose admission lọ́dún iná mi ìdílé kẹrin tí màá ra admission ti bí owó sọ wọ́n ní pé mi ò lówó wọ́n ní bó ṣe ní owó mi táyé dé dúró ìsìn kéèyàn má kàwé kí ló fẹ́ fi kú ṣé ní ìyàtọ̀ àwa ẹ̀ náà la máa wà wọn káàkiri tí n bá kàwé tán ṣe tí mo ríṣẹ́ gidi ṣé àwọn àbúrò mi ń lọ sùn ṣé ìfúnra iṣẹ́ ẹni jẹ́wọ́ mọ́ kí la ṣe fọ́nà kí lè ṣe tiwa àwọn akọ náà ló di pé bàbá wọn sí láyé mọ́ tẹ wá hàn mọ́ káàkiri ilé obìnrin òun gbá gbé lọ́dọ̀ mọ́ sí ti ilé ìdọ́gbé kánò lọ́dọ̀ àbúrò dáàdì àwọn afọlọ́wà káàkiri ẹ wò mami wọ́n ti sùn yàn nítorí ẹ̀jẹ̀ kó sùn owó tó sọ̀kalẹ̀ lóòótọ́ òdodo ni àmọ́ ìrònú kọ́ ló máa ṣe o ìrònú tó ń wọ yẹn kò dá lágọ̀ọ́ ara lọ́hùn tó dẹ̀ síbẹ̀ kú ní àrò ohun tó bá gbé débi tó dé yìí mo nígbàgbọ́ pé a parí ẹ̀ owó sukùl ẹ̀ yẹn nígbà tákòókò bá dé tó máa ṣe ìyanu báyìí bí ìgbà tí wọ́n ṣe ṣòro àkókò ní kálukú kò ní kọjá ẹ̀ mo fẹ́ kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ronú ò dá o kò ṣe ohun rí lágọ̀ọ́ rárá. nǹkan tẹ́mi ṣe àwọn ní pé irú bó ṣe pé tá a bá darí skul dé ni la máa lọ sọ́jà káfẹ́ kan stop skul wa fúngbà díẹ̀ owó tá a bá dẹ̀ rí kó jọ a máa lè kó fẹ́ gbọ́n mi láti lọ fi ka ìwé títí wọn àbí kí lẹ rò. irọ́ mi ò bá mi ò think pé àìdí àyẹn right báwo ni èyí ṣe máa fi skul ẹ̀ torí kí mi máa lọ sí skul àárọ̀ èmi ò lè lágbára rẹ̀ òun kálukú máa kàwé tẹ̀ èmi tí mo insist pé kọ́ gbogbo yín padà kó ká jọ agbépọ̀ bí wáyé ká jọ máa kópa ní mo mọ̀ nǹkan tí mo ṣe torí kí o gbàgbà ní tó máa dàgbà papọ̀ náà ní kí ìfẹ́ tó gbọ́ máa dàgbà láàrin àpò ọ̀rọ̀ ìsẹ̀ kò lè ní pé bóyá kẹ́nìkan máa lọ sùn kẹ́nìkan máa lọ rọ̀ èmi fẹ́. ọ̀dà mi èmi ò bá ní ká bá àìdí àti Dẹ́miládé sọ because tí iná bá tán lásọ ẹ̀jẹ̀ ò lè tán lè kán náà tí nǹkan bá dẹ̀ ti di pé ó dá padà everything á padà sípò mú dẹ̀ àpáwà náà máa lọ sí school but for now ẹ jẹ́ kájọ máa kó pábẹ̀ èmi ò bá ní ká support ọ̀rọ̀ tí Dẹ́miládé sọ ọ̀rọ̀ wà bẹ́ẹ̀. ilé ayé tó ti bàjẹ́ tán ìpànìyàn ló kúnnú ayé ilé ayé ti kẹ̀ ṣe lórùn ìtàjẹ̀sílẹ̀ nílé ayé yìí kò tilẹ̀ jọ níyan lójúmọ́ káràkátà ẹran ènìyàn ló gbòde kan ẹ̀rù máa ń bá ní abẹ́ orí pélé ayé ti kẹ̀ kí ló ṣe? kí ló ṣe? tí mo máa rí yẹn àná ni o wọn náà ń da ọjà rẹ wọn ṣe mú lu yẹn wọn lù wọn fẹ́ Ọlọ́run ṣá ní òpá. bọ́dá mi ẹ̀ má dà lọ ìgbà tó yẹ kó wọn náà dákẹ́ kò dákẹ́ ẹnu tó jẹ́ kánà kan fẹ́ pa báyìí. ẹgbẹ́ ọ̀sán rẹ̀ lẹ́nu. náà Dubai. báwo ni ibi tó lọ àtúbọ̀ ṣe ló máa ń rùn ṣe nílé ayé tó ti bàjẹ́ tán ìpànìyàn ló kún ayé ilé ayé ti bàjẹ́ bàbá alájẹ nípa máa rí owó yẹn gbà ní ọ̀la
Olúwa ṣeun èmi náà bí tí mo ń dájọ́ sí wọ́n ní wọ́n máa kó àjọ mi fún mi lọ́sẹ̀ yìí or next week wájẹ́ ìlú fún mi àlè pa gbogbo ẹ̀ pọ̀ àdójijì àlọ́fíìsanwó ẹ̀ pẹ̀lú ògbọ́dọ̀ tó bá dọ̀la èmi náà bẹ̀rẹ̀ ọjà. ọjọ́ kan ṣe bẹ́ẹ̀ ni ètí mọ̀ wọ́n ṣe dún ọlẹ́kọ̀ọ́ tó láàárọ̀ ọ̀sẹ̀ kan. orí pélé ayé ti kẹ̀ ṣe ló máa ń rùn ṣe nílé ayé rùn ilé ayé tó ti bàjẹ́ tán ìpànìyàn ló kúnnú ayé ilé ayé ti kẹ̀ ṣe ló rùn ṣe nílé ayé rùn ilé ayé tó ti bàjẹ́ tán ìpànìyàn ló kúnnú ayé ilé ayé ti kẹ̀ ṣe ló rùn ìtàjẹ̀sílẹ̀ nílé ayé yìí kò tilẹ̀ jọ níyan lójúmọ́ káràkátà ẹran ènìyàn ló gbòde kan ẹ̀rù máa ń bà ní abẹ́ orí pélé ayé ti kẹ̀ ṣe ló máa ń rùn. Démiládé o Démiládé o màmá ẹ gbà wá o ẹ gbà wá mo ní lọ́nà ni o. Bọ́lájí o. Mami kí ló ṣe? Tàbí o. Démiládé kí ló ṣe? Démiládé. Ilé ayé tó ti bàjẹ́ tán ìpànìyàn ló kúnnú ayé ilé ayé ti kẹ̀ ṣe ló rùn ìtàjẹ̀sílẹ̀ nílé ayé yìí kò tilẹ̀ jọ níyan lójúmọ́ káràkátà ẹran ènìyàn ló gbòde kan ẹ̀rù máa ń bà ní abẹ́ orí pélé ayé ti kẹ̀ ṣe ló máa ń rùn ilé ayé ilé ayé tó ti mo sọ fún yín pé owó lẹ́yìn ìlú níwọ̀n àbí. ìpànìyàn ló kún a sì ń pè mí lówó lọ́wọ́ nísìn òun dá mi lóòótọ́ má gbé mi. sọ́rí ti tèmi lè dáhùn because owó ni kókó lẹ́yìn owó ni. ilé ayé ilé ayé tó ti bàjẹ́ tán kí táyọ̀ obìnrin fẹ́ràn owó náà. ìpànìyàn ló kúnnú ayé. ní ìlú kò sóbì tó wà láyé tó rẹ̀ owó ni kókó lẹ́yìn owó ni so nothing kò sí nǹkan tó wò lè ṣe. tí n bá gbé yìí ó sọ fún mi pé ẹgbẹ́ wà láyé tó lè wá lásán wà ní. lásán wà o. ẹni tó bá wà láyé tí ò ní lọ ayé asán ló wà. abẹ́ orí pélé ayé ti ṣe ló máa ń ṣe nílé ayé ilé ayé tó ti bàjẹ́ tán ìpànìyàn ló kúnnú ayé ilé ayé ti ó ti di dandan ọkọ mi ẹlẹ́dàá mi báyà sí i lọ ó di dandan kó ráàánú gbà ojúre ọlọ́run pàdé èmi ò bá téèyàn jẹ́ ó di dandan kí nǹkan mi dà agbára ọlọ́run á dẹ̀ sílẹ̀kùn ayọ̀ fún ẹ wá bá nípàdé lórí bá gbé gbà lọ́jà wọ́n ní wọ́n máa mú wọ́n ló máa ń wọ́n mú nígbà tí sí yorùbá fi máa jáde congratulation la máa kí borí bá wá gbé gbà borí gbẹgbẹrún lọ́jà wọ́n ní wọ́n máa mú agbára ọlọ́run ọkọ mi báwo ni àbáyọ báyọ. wá lè ju ọ̀túnla kí n tó dé o. àdúgbò tàbí mi lọ́túnla so ọ̀rẹ́ mi gbọ́dọ̀ sọ̀dọ̀ ẹ̀ lẹ́nu yẹn sí máa fẹ́ kọ́ tó dúsọ lọ́la náà so that máa parí tàbí ẹ̀ lọ́túnla máa lè máa bọ̀ nítorí àárọ̀ mi ṣe ní ìdí ẹ̀ náà. òtòṣì lọ́hùn ló wà òtò díẹ̀ lówó kù lórí. ẹ má jẹ́ kí n gbọ́ complain. irọ́ ẹ má wọ̀ ẹ́ everything máa wà ní ọ̀dà. ọkọ ìfọlọ́hún kejì ìwọ ọmọ mi onílànàdé ìfowópamọ́ olúwa agbára ọlọ́run ṣàdúrà ọmọ ìfọlọ́hún
ò rí pélé ayé ti kẹ̀ ṣe ló máa ń rùn. aláṣàṣà wọjà bùnmi láṣà mú ìwọ kì í bẹ ògùdù gbádà ọ̀kàràn gbádà olówó orí agbádá gbádà ọ̀nà tó tán ló bí ìyá ẹ̀jẹ̀ ẹlẹ́nà ní bàbá rẹ̀ olú òkùnkùn ló bí olú òkìtì olú ọ̀fẹ́rẹ́ ló bí mi lọ́mọ èmi tí mo jí ní kùtùkùtù tí mo kọ́kún ọ̀rọ̀ mi lọ́wọ́ gírígírí baálé ilé ni mi látòde ọ̀run wá bí fíbálàmálà olú ọ̀fẹ́rẹ́ ló bí mi lọ́mọ òtúyáyá ilé awo báyìí láàkógìrì ẹsẹ̀ wọ̀ ọyá ìpèrè dúdú awo ẹlẹ́wìjì ológbò jídọ̀lọ̀tọ̀ ní ìsàwọ̀ òlú èṣe ifá ló dorí ire ń tiẹ́ èmi náà ló dorí ire ń tiẹ́ oríire la gbé ní tí fi jọba ní moro ifá ló dorí ire ń tiẹ́ èmi náà ló dorí ire ń tiẹ́ oríire ńlá lùkọ́ ní tí fi jọba àlú kòsùn ifá ló dorí ire ń tiẹ́ èmi náà ló dorí ire ń tiẹ́ oríire ní lékèlékè gbàràdá ní tí fi jọba àlú kẹfún ifá ló dorí ire ń tiẹ́ èmi náà ló dorí ire ń tiẹ́ ojú kan ṣoṣo ọ̀ká ní san ọ̀ká ojú kan ṣoṣo èrè ní san èrè gbogbo ara ní sẹfúnsẹfún fi ṣàjẹ ojú kì í pọ́n sí ìmọ́yẹ̀ ńlá bá ọjọ́ bí ojúmọ́ bá ti mọ́ òrùn wá sílẹ̀kùn ọ̀la alẹ́ gbaragada níwájú olódùmarè ẹ ti dewé ọlásàn mèmèmè ẹ dewé ọlásàn rẹ̀rẹ̀rẹ̀ tùrùkún èrèlú adámọ̀ òkè hèhè wọ̀lú ifá ò ní fi ń ṣẹrú Ọ̀rúnmìlà ò ní fi ń ṣe wọ̀fà bára àgbọ̀nmìrègún ò ní fi ń so lórí aláṣẹ sìn lásán ọmọ bíbí inú ni ó fi ń ṣe amọ̀yẹ ẹyẹ tí kọ́lé tí kọjú rẹ̀ sígbó amọ̀yẹ ẹyẹ tí kọ́lé tí kọjú rẹ̀ sọ́nà àmì tí kọ́lé tí kọjú rẹ̀ sọ́lọ́hún ọba gbígbé ńlarọ̀ nígbé tí ẹrú gẹ́gẹ́gẹ́ wo dùgbẹ́dùgbẹ́ àdánbí ti ń rọ̀ lókè tó owó ọmọ àlàáfíà ó ti ń rọ̀ lẹ́ẹ̀dẹ̀ yín o bẹ́ẹ̀ ni ó rí tó bá ṣe pé bàbá mi ló bí mi bá kẹ́wìn ọ̀wá àráwì ẹni ọ̀wá yé dáná àtò bọ bí orí òkè àkè àti lọ́mọ lóòkú gòkè àtàn arí pẹpẹ kóògùn sí ọkọ ẹfúgbé ilé àṣàkẹ́ ọmọ ẹlẹ́sì àṣà òjọkúnúgbà àwòdì òsìdéjú àfàyàfà a sì ìṣẹ̀ràn àkújẹ ọ̀gá ìṣẹ̀ràn àpàtà ọ̀pọ̀lọ́wọ́ ọjọ́ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn bá mọ́pọ̀lọ́ tí ọjọ́ kọ̀ọ̀kan agbẹjulẹ ni ọyẹ ẹlà ìwòrì kíyè rẹ ọsọ ẹlà ìwòrì kíyè rẹ ọsọ káàbọ̀ kí ló rí ibi tó ti ń bọ̀. mo rí àwọn àbúrò mi àti màmí. a jẹ́ pé láàrin ẹbí ìwọ ti máa sọ̀rọ̀ àwọn torí tiẹ̀ wáyé ni ó sì ní owó tí ó pọ̀ èmi mo sọ bẹ́ẹ̀ àwọn wáyé láti wá sí ọ ní kó o sì mọ lò wọ́n nsọ lókù o ti gbọ́ o ti lówó ìwọ ńkọ́ kí ló rí bọ̀ rìn àjò rẹ. bàbá mo ríra mi láàrin àwọn obìnrin tó pọ̀ èmi nìkan láàrin gbogbo wọn. a jẹ́ pé àárín obìnrin ìwọ ti máa sọlá bó ṣe wá máa lò wọ́n tí wọ́n èè jẹ́ owó fún ọ èmi kìíní wọ́n sọ fún ọ ń gbọ̀ bá yá. bọ́rọ̀ ti àwọn ẹbí tiẹ̀ ó ṣe jẹ́ nígbà tí owó ọba dé wọ́n ṣàlàyé fún wọn náà. Mami, ẹ káàbọ̀. Ẹ wá bá wo mi. Kó máa tutù torí kò sí náà. Bá mú bẹ́ẹ̀ rẹ̀ mi gan. Mami, mi mọ̀ bóyá ẹ ti pe bọ̀dá mi kejì. Ó ti pé Gbaná náà máa dé. ọ̀sẹ̀ tó bọ̀ lé ló máa dé. Lọ́dẹ̀ tẹ̀dé mi ti mí sí wọn. Ọbadé náà ṣe ìjà náà máa jà ọ̀gùn pẹ́jà. Bọ́lá yìí bọ́. Ó lóun lọ sọ́dọ̀ ọ̀rẹ́ òun Kọ́lá. Lọ́wọ́ àṣàlọ́ ṣàbò. Bọ́lá jíde ní ẹ kó máa lọ báyìí náà kẹ́kẹ́ máa bèrè mi lẹ́kọ̀ọ̀kan. Kọ́lá má bínú iṣẹ́ ni ìwọ náà mọ̀ tá a bá ti tọjà dé táìmù á ti lọ ó mọ̀ náà. Mi ò bá ṣe béèrè wo ṣé kò yẹ kí wọ́n náà béèrè yẹn. Ojoojúmọ́ tí bọ̀dá Túnjí bá ń wá sọ́dọ̀ wọn máa ń béèrè yín o ṣé wọ́n jíṣẹ́ fún yín ni. Báwo wá lẹ̀ sáàmù ẹ báyìí? Ó fáńjà rẹ bọ̀ mi ò ní English rárá. Kí wàá lọ́wọ́ fẹ́ sí sí? Ó ṣọ̀ pé máa rí sí tì nínú màá tún English yẹn ṣe ni. Àmì ó ẹja fìyẹn lẹ̀ Kọ́lá kí o má jà náà. Ó yẹ kó máa bèrè question yẹn lọ́wọ́ mi àwọn. Ó yẹ kó lọ bó ṣúọ̀ máa wò é nǹkan tó start máa ti délé bọ̀. Ó ṣù ọ̀lùtọ̀ wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní ìfún gan pépà ẹ̀kọ́ ọ̀la ó lọ wo bọ̀. Even kó kún 1 hour máa lọ wo bọ̀. English kan ló máa rí tètè báyìí. Má ti gan. Mo ní máa ó yẹ kó wà ń bẹ̀. mo ní gbogbo English nìkan ní ilé. Ó yẹ kí má ti wà ń bẹ̀. Owó jọ ebi. Ẹ̀yin ò sí ẹ̀ nílà ká ìmẹ́jì ju bọ́ọ̀lù lọ. Ṣé ẹ̀ nínú tẹ́ ń rò ní àbí kí ni? Lẹ́nu sọ̀hún ṣàpẹ́ sọ̀rọ̀
idiot. o má da yẹn lóye bí n pa mi. ebi ń pa o wo match lẹ́nu match wà náà o wo aago ọwọ́ ẹ̀ ní almost 2 láwà báyìí. Jẹ́ kí n jẹun before match náà. Ìwọ kọ́ ni tó bá ti wo bọ́ọ̀ máa wà ókè mo mẹ́ẹ̀nà. Wà á jẹ́ fún lọ́jọ́ náà. Àìsí ilé bọ̀. Owó lọ́dà tí mọ́mọ́ pé kájọ́ ti gbà ní. Ṣe nílé ayé rùn, ilé ayé tó ti bàjẹ́ tán. Ẹ̀yin lẹ kú iṣẹ́ látijọ́ yìí. Ẹ kú àṣeyọrí. Gbogbo sẹ́tẹ̀ǹtì ń bá bọ̀ látijọ́ yìí òní ni àṣekágbá rẹ̀. Ẹni ọba bá débi tí ẹ bá dé yìí kódà òun tó ń ti jàjàbọ́. Ìwọ kọ́ ni ń gbòòrìn ìrìn àjò àárín obìnrin kọ́ bára rẹ̀. Kí wò tó kù lọ́dọ̀ mi ń wò fún ọ láṣọ kan. Sọ̀rọ̀ aṣọ òun obìnrin tó bá jìn ṣáàwọ̀ náà kọ́ daṣọ ń bù. Tó bá ti wọ́n náà tó daṣọ ń bù ìwọ máa wo ohun tí ó ṣẹlẹ̀. Owó ńlá ebè ńlá ẹrù ńlá owó tí ò ṣe bó bá sì ṣe ń jin obìnrin sí bó ṣe ń róbìnrin jìn síbẹ̀ náà lówó wọn máa pọ̀ sí èmi kíní ìmọ̀ sọ bẹ́ẹ̀ kò léèwọ̀ ìwọ sá máa jìn máa mú obìnrin ọmọ jìn ọmọ ti lu aṣọ mo ṣe ní ọlò lọ́ba tán tiẹ̀ sì dá ṣe bí àárín ẹbí ni ìwọ tiẹ̀ ti mú ọlá tiẹ̀ àwọn ẹbí rẹ ni gé ọlá tiẹ̀ ó sì dá àárín ẹbí náà ni gbogbo ó ti máa polówó ó ti máa jáde sí ọ lọ́wọ́ gbogbo ó ti máa yípo lọ lọ́ọ̀dẹ́ bí n ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn àlùjànnú ti wà lọ́dọ̀ rẹ tí wọ́n mọ̀ tán ti ń pèsè owó tán ti ń ṣe gbogbo ẹ̀ tán ń ṣiṣẹ́ fún ọ báyìí kọ̀ọ̀kan délé ọ máa bu owó náà ni. mo fẹ́ béèrè kan ṣé kìí ṣe gbogbo ya àwọn mọ̀lẹ́bí mi yẹn bóyá nǹkan kan máa ṣe wọ́n bí ikú àbí nǹkan kan. èmi ọmọ nǹkan lè ṣe wọn nǹkan sì lè má ṣe wọn o ebi wo ti lọ́wọ́ ti ẹni kí lọ́kàn pẹ̀lú nǹkan ṣe bí àbí ò ṣe bí ẹ ìwọ tó ti mọ̀ ẹni tí ó jẹ ẹyin abẹ́ ìpẹ́tà ò gbọ́dọ̀ wo ẹnu àáké bẹ́ẹ̀ yẹn ọba ti jẹ ẹyin abẹ́ àpáta kì í wo ẹnu àáké kí lọ́kàn pẹ̀lú ó lè já sí kú ó sì lè má já sí kú ṣùgbọ́n ìwọ owó ti dé tọ́lá àwọn àlùjànnú ti ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí kódà bó o bá ti ń kú òbí ló ti bọ́nú owó èmi kìíní ìmọ̀ sọ bẹ́ẹ̀. bàbá mo ṣàlàyé fún yín pé torí àwọn mọ̀lẹ́bí náà mo fẹ́ ṣe torí mo ṣe ṣe ẹ wò ṣe èmi ò fẹ́ tó máa la ẹ̀mí lọ bóyá ká rìvàsì bóyá kémi gba àwọn olóbìnrin yẹn èmi ò fẹ́ lẹ́mìí dé. kíni abẹ́ ẹ̀gbọ́n tí ń sọ abẹnú yankanyankan bí ẹ ń fẹsẹ̀ kú mi ìwọ ìṣe sọ̀yún kó tó di kó wọ̀ èyí á máa kó wọnú omi kó tó tìpọ̀n kó lóhùn ọgọ́ lótùtù mu wo béèyàn bá dánwò tó bá lóhùn òṣè mọ́ akọ wèrè dìgbòlugi ní ọ̀yá o ti gbọ́ yá tètè faramọ́ pé tọ̀yàn náà ló mú un àmọ́ tó o bá ti faramọ́ ó ní owó tí ó pọ̀ owó tí ò ṣe é fẹnu sọ ni o ti gbọ́ kó yá farabalẹ̀ èyí táwọn ọ̀run mọlẹ̀ bá ti ṣe fún ọ ní oyè àdìmú ṣe bọ́ yọ ọ̀sọ̀ yẹn fún mi tẹ́lẹ̀ àbí ọ̀yọ́ ọ̀sọ̀ ọdún nǹkan bẹ́ẹ̀ yà faramọ́ bọ́ bá ṣe gbà o ti gbọ́ ṣùgbọ́n pé ò ní lówó nǹkan tó dànù ó ní burúkú owó èmi mo sọ bẹ́ẹ̀ kò sí bí ò lè náwó rẹ sí kò sí èèwọ̀ ń bi owó ẹ kò léèwọ̀ gbogbo ń tẹ́ ẹ ti ṣe ìkíwọ̀ tó délé báyìí àwọn àlùjànnú ti ń pínwó wọ́n ti máa ṣẹ́gi ọ̀la wọ́n ti máa bù láre ilé wọ́n ti máa gba gbogbo ẹ̀jọ́ kọ̀ọ̀kan délé ọmọ náwó lọ ni ọ̀parí iṣẹ́ tán wá lónìí ṣe mọ́ èyí dánrú ẹ̀wò wọ́n bá dánwò gbòòrò ó gbé ọ ó ti gbọ́n tí mo sọ fún ọ oríwọ̀ ọmọ yẹn sọ́ọ̀tì ẹnu ọba ti ń rí wọn mú báyìí owó ọmọ pọ̀ ni àwọn owó ibè ńláńlá lọ́jà náà ná tán owó o ti gbọ́ mo dúpẹ́ pé mo ti èrè lè ṣe báńkẹ́ mi ọ̀wá àràwù mo dúpẹ́ o àṣetì o. ilé ayé tó ti bàjẹ́ tán ìpànìyàn ló kún ayé ilé ayé tí ẹ jìyà lórí wa ẹ jíṣẹ́ lórí wa dandan báyìí ní kẹ́yìn náà jẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ni olúwa ló ṣe àná mami ààrẹ ń tẹ ṣe rí gbogbo dọ́kúmẹ́ǹtì tí a fi kọ́lé pátápátá gbogbo ẹ̀ pátá ló wà mí bàbá tí mo lé sìn máa hand over fún orúkọ yín ló wà mí gbogbo nǹkan tẹ̀dẹ̀ máa ń lò pátápátá ló wà nílẹ̀. wà á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àṣẹ ojú tó gbọ́ ìṣe àṣẹ kì í ṣàkókò ọkọ mi sórí bó ṣe ń dùn mí nú ẹ Ọlọ́run ọba mi á bá mi dùn ẹ nínú ó wá rí ilé tó kọ́ fún mi ọmọ tó bá bí nínú ẹ báyìí ó máa ké ìtọ́jú báyìí lọ fún ẹ agbára Ọlọ́run ilé ìyàfi bí àfihàn bá. jẹ́rìí ká má parọ́
yìí báyìí kan ju ààfin ọba lọ àfi bí ìlú òyìnbó. Bọ̀bọ̀dá mi nǹkan yọ̀ kan ló kù ìyàwó ẹ mọ̀ pé tẹ bá fẹ́ yàwó èmi náà máa ríyàn bá ṣeré inú ilé kò ní jẹ́ pé bí èmi nìkan. ẹ̀dẹ̀ ní méjì jẹ́ ọkọ ẹ̀yọ̀kan tó mọ̀. wá ọkọ mi má jẹ́ kí yẹn kóró létí ẹ̀ rárá òdodo ọ̀rọ̀ ló bẹ́ẹ̀ sọ tí wọ́n bá fẹ́ yàwó kan sìn àṣekèjì àṣekẹta mi tó bá finú ṣonú èmi àfẹ́ ìgbọ́mọkùn ṣàánú mi abúfẹ́ fi irun funfun máa ràn mọ́ nọ́ọ̀sì skul mi ohun tó kàn ló sọ ni tó ti gbọ́. ṣe rí àwọn ọmọbìnrin tó wà ń tà sí ọ̀pọ̀lọpọ̀ wọn ilé tó ń dùn tó máa dàgbù náà wá káàkiri bẹ́ẹ̀ ni ṣe rí bí mi ṣe wà yìí nǹkan tó ń jẹ́ kí n tọ́jú yín ọlọ́màjẹ́ rẹ̀ so n tó wà lọ́kàn mi priority mi sìn ní màá ṣe tọ́jú yín tẹ́ máa jẹ́ wọn mọ́ tí màá rán lọ skul tá Bọ́lájí náà tí ẹnu máa parí ìwé ẹ̀ tẹ́fìtì máa bẹ̀rẹ̀ máa wà ókè láyà ara ẹ̀ kò tẹ́ mi rò sí. ọkọ mi nítòótọ́ èrò ọkàn ẹ̀ dà àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ náà nínú àwọn ọmọ tó ní òdà yìí ní ọlọ́run ó ti yan tiwa fún wa táàtì rí i tó dáa ọkọ mi ó ṣe kókó wo ẹja wọlé oorun ìpọ. ó mà ṣe o nítorí irú èyí mi o nítorí irú èyí mi o. ìtàjẹ̀sílẹ̀ nílé ayé yìí kò tilẹ̀ jọ níyan lójúmọ́ káràkátà ẹran ènìyàn ló gbòde kan ẹ̀rù máa ń bá ní abẹ́ orí pélé ayé ṣe ló máa ń iṣẹ́ ló máa súnmọ́ rówó yẹ kó problem tó bá ti ṣe náà máa tọ́jú ẹ̀ abẹ́jẹ̀ náà. no problem tó gbé mi gan ṣe wà yìí gbogbo ìjà ni mo gbé wà. sọ mi ó gbéjà wá jáyà mi náà come on. tó ti bàjẹ́ tán ìpànìyàn ló kúnnú ayé ilé ayé ti kẹ̀ ṣe lóorùn ìtàjẹ̀sílẹ̀ nílé ayé yìí kò tilẹ̀ jọ níyan lójúmọ́ káràkátà ẹran ènìyàn ló gbòde kan ẹ̀rù máa ń bá ní abẹ́ orí pélé ayé ti tẹ̀ ṣe ló máa ń rò ṣe ilé ayé ilé ayé tó ti bàjẹ́ tán ìpànìyàn ló kúnnú ayé ilé ayé ti bébí báwo ni ṣe ṣé wàá pa kí ló ṣe ìyá pẹ̀lẹ́. ilé ayé tó ti bàjẹ́ tán ìpànìyàn ló kúnnú ayé ilé ayé ti kẹ̀ ṣe mo kàn ń sọ kínní láti lọ yẹ ṣe bẹ́ẹ̀ pẹ́. ṣé ẹ mọ̀ pé weekend ni birthday ẹ fún mi ń gọ́jẹ̀ ẹ jẹ́ mọ́yé tí màá gbé bọ́sẹ̀ tún gbogbo yín. manager wọ́n bí ṣe bẹ́ẹ̀ bọ́ tó ń sọ fún mi láti bẹ̀rẹ̀ lọ́wọ́. àǹtí mi ẹ̀yin náà ní ìlú kọ̀ọ̀kan. How far that? I did it as usual. Yeah, okay. Now you know say our matter different. That's different. No wahala. Baba dem, Baba kids. How far you? Good down. Auntie mi aláṣọ. Mo bẹ̀rẹ̀ mo fún wa sí bí ẹ bẹ́ẹ̀ lọ gbé àti eégún wá ní mi ò mọ̀. Sọ́ni wọ̀. Pèsè mo ń gbé ẹ̀fẹ́ lójú ẹ̀. Yàrá ìjà ni. Pèsè mo ń gbé ẹ̀fẹ́ lójú ẹ̀.
báyìí wọ́n mẹ́rin ṣọmọ tó ṣẹlẹ̀ ọkọ̀ jẹ́ kéèyàn rà láti 5 million naira. Pẹ́rẹ́ mo wá fẹ́ ṣí àwọn ọmọ yẹn wá àwọn tó ṣègbè arẹ́rẹ́ ìdí mọ̀ kó yóò bá ta lọ́jọ́ yẹn. Wọ́n láì máa fara pa ẹ́. Pẹ́rẹ́ kò fọ́. Auntie makeup. I don't send you. My Jama. And you don't send me. I think you are. As usual now. Baba Kebis. Baba Kebis. I didn't know when we got I reached 2 million naira. 2 million naira. Everything was like that. Okay. Auntie Alausa, they don't see. Mama needs 500,000. Amazon. Don't come see any people here. There's no problem. For me now, when you don't get time for me, who wear come get where you put the people up for me. And you sit down there, we are put the people up for me. For me now. Oh, something happened. Mo lè rọ̀pọ̀ kùn yẹn mo ní tí ẹ̀gbọ́n 50 litre nílé ọ̀fẹ́ mi ọ̀fẹ́ mi nà pẹ́lẹ́ máa bẹ̀rẹ̀ sí Brazil ọ̀pọ̀ àwọn yẹn máa ń fún láti pèlú ẹ̀ báyìí ṣọwọ́ adé kí ní àyà ọba ìyá ọba ìwà yọ̀ ṣoṣo báyìí mo ti fa ìwò ti bá yé ẹ̀kẹ́ pátápátá. Gbọ́dọ̀ dẹ̀. Mami, mo sọ fún tẹ́lẹ̀ pé mo gbọ́dọ̀ ọ̀dùn mami. Ṣé òun ló ránṣẹ́ sí ẹni àbí ọkàn ẹ̀ ló fà ẹ́? Mo fẹ́ lọ gbowó exam tí mo fẹ́ ṣe. Kò tọ́ máa ní òótọ́ nìkan. Ẹ má wàá pẹ́ o. Tó bá débẹ̀ kó bá mi kí. Ọlọ́run á dẹ̀ máa bá mi bàṣírí ẹ̀ o. Ibi tó ti mú owó náà, Ọlọ́run á máa bá mi fọ̀pọ̀ rọ́pò. Àṣírí tiẹ̀ náà á máa bọ̀. Wálẹ̀ òde ní ìjà sásán lórí yín. Sọ́tọ́ wá nílẹ̀ ìka sí ni kò sí. Ilé ayé tó ti bàjẹ́ wíta, so my life e go better. I wan go place like I dey no ga o. I wan get money better than Gote. I wan use money dey flex around, make money dey full account. Baby show me your love o, make everything better. Connect me with her, so my life e go better. I wan go place like I dey no ga o. I wan get money better than Gote. I wan use money dey flex around, make money dey full account. Baby show me your love o, make everything better. Connect me with her, so that me and she go live better. She get this money, now she go pay. Every day and night I still dey pray. She get this money, no be one day. Who go help make it come my way? If I get this money like Ambode, no be one place the boy go dey. Connect me with her, kí lówó lọ́wọ́ sọ mí di gbajúmọ̀. Kí má lọ má lé bẹ́ẹ̀ ní wọ yàrá bọ̀. Orí bá mi ṣe kí dẹ̀rí tèmi ṣe. Connect me with her, so my life e go better. I wan go place like I dey no ga o. I wan get money better than Gote. I wan use money dey flex around, make money dey full account. Baby show me your love o, make everything better. Connect me with her, so my life e go better. I wan go place like I dey no ga o. I wan get money better than Gote. I wan use money dey flex around, make money dey full account. Baby show me your love o, make everything better. Oh my God, oh my Lord, blessing come my way, make my heart pay. Connect me with your person, we go bless my day. Help me to live a life, give me no my poor check. Mo fẹ́ dolówó láyé, sọ mí dọlọ́lá láyé, jẹ́ kí n rí tèmi ṣe láyé, kí lówó ju Dangote láyé mi o. Mo fẹ́ dolówó láyé, sọ mí dọlọ́lá láyé, jẹ́ kí n rí tèmi ṣe láyé, kí lówó ju Dangote láyé mi o. Connect me with her, so my life e go better. I wan go place like I dey no ga o. I wan get money better than Gote. I wan use money dey flex around, make money dey full account. Baby show me your love o, make everything better. Connect me with her,
so my life it go better. I want go place like I dey no go. I want get money that I go take. I want use money dey flex around, make money dey full account. Baby, show me your love, oh, make everything better. Connect me with her, so my life it go better. Like I dey no go. I want get money that I go take. I want use money dey flex around, make money dey full account. Show me your love, oh, make everything better. Mo fẹ́ dolówó láyé, sọ mí dọlọ́lá láyé, jẹ́ kí n rí tèmi ṣe láyé, kí lówó ju Dangote láyé mi o. Mo fẹ́ dolówó láyé, sọ mí dọlọ́lá láyé, jẹ́ kí n rí tèmi ṣe láyé, kí lówó ju Dangote láyé mi o. Ó ti ẹ̀ Olúṣẹ́gun yan olùṣọ́, Anna baby, mo fẹ́ dolówó láyé, sọ mí dọlọ́lá láyé, jẹ́ kí n rí tèmi ṣe láyé, kí lówó ju Dangote láyé mi o. Mo fẹ́ dolówó láyé, sọ mí dọlọ́lá láyé, jẹ́ kí n rí tèmi ṣe láyé, kí lówó ju Dangote láyé mi o. ṣe nílé ayé rùn, ilé ayé tó ti bàjẹ́ tán, ìpànìyàn ló kúnnú ayé, ilé ayé ti kàn ṣe lóòrùn, ìtàjẹ̀sílẹ̀ nílé ayé yìí. Bàjẹ́ tán, ìpànìyàn ló kúnnú ayé, ilé ayé ti kàn ṣe lóòrùn. Tàbá ní ká tó máa rojú báyà sọ̀rọ̀ ìsọdọ̀hún, ẹ má rò ẹ̀pẹ̀lẹ́, ṣe pẹ̀lẹ́, ẹ kúrò jù, ẹ̀pẹ̀lẹ́ yà wá, àìrú ẹ̀ mú, ẹ̀pẹ̀lẹ́. Ẹ ṣe. Ẹ pẹ̀lẹ́ màmá o, wọn ló bá pinnu àìdá o, àní rírú ẹ̀ mọ́ o. Àwọn yòókù ọmọ yín lọ́wọ́ o. Ó dùn mí púpọ̀. Good player. Ó dùn mí púpọ̀. Ọmọ tó jẹ́ pé tó bá gbá náà báyìí, àwọn máa mì títí ní. Èwo ló tún sọ? Bàbá. Ọjọ́ ọ̀la ọmọ yìí. Kí ló tún sọ? Àǹkádì ọ̀nù. Èwo ló tún wá sọ? Jádùn ọ̀nù ni. Ọ̀dọ́. Mọ́mì, àní rírẹ̀ mọ́ o. Abẹ́ orí pélé ayé ti kẹ̀ ṣe ló máa ń rùn, ṣe nílé ayé rùn, ilé ayé tó ti bàjẹ́ tán, ìpànìyàn ló kúnnú ayé, ilé ayé ti kẹ̀ ṣe ló rùn, ṣe nílé ayé rùn, ilé ayé tó ti bàjẹ́ tán, ìpànìyàn ló kúnnú ayé. Yeah, hello, yeah. Túnjí ló ń sọ̀rọ̀. Oh, yes. Eh? Mami, accident. Níbo ni ẹ? Ẹni sùúrù. Ibo ló ti ṣẹlẹ̀? Ibo náà wà sí? Hospital wo? All right, mo mọ̀ bẹ́ẹ̀ sẹ́. Hello? Yes? Àbúrò mi ni.
tẹ́rù bá kòkì tó bá kọlẹ̀ ó tún níbì kan àgbé sí ibi wọ́n gbérú ẹrù bẹ́ẹ̀ sí lónìí ni mo fẹ́ fi hàn yìí kò ní kù ṣùgbọ́n n ó pe ẹlẹ́dàá rẹ̀ n ó pe wáìn tí wọn náà fojú ẹ̀ rí gbogbo àṣẹ tí n bá ṣe pa fún bẹ́ẹ̀ ni ó rí. ìbà ìyá mi Ajíbọ́lá Àbẹ̀ní Olótùfẹ́ ajímọ̀jẹ nǹkan tó léegun ìyá mi Àbẹ̀ní tí jagun tiẹ̀ tí mókè bájíbọ́lá bá ń ta wọn wọn á nítalẹ̀ ní ta wọn wọn á máa ká ní wọn á máa káṣọ ọ̀rọ̀ ọmọlẹ̀ hé pàdìpà ìyá mi ọmọ kú ayé ọmọ ọ̀rọ̀ lọ́jọ́ ọmọ ọ̀rọ̀ ohun ògbógbó ọmọ ògbógbó ṣẹ̀gẹ̀ṣẹ̀gẹ̀ ọmọ ṣiṣẹ́ rójú ọmọ ẹ̀ṣẹ̀ ń bẹ̀bẹ̀ ọmọ tó ṣe tọ́tọ́ dápin iwájú òṣè lọ ẹ̀yìn òṣè padà sí ọmọ yẹ̀kútú yẹ̀kẹ̀tẹ̀ kílẹ̀ alárẹ̀ ọmọ bàjẹ́ bílẹ̀ alárẹ̀ ọba bàjẹ́ kí lọ́mọ awó fẹ́ jẹ níbẹ̀ níbẹ̀ sí. ogbó atọ́ ogbó ẹ̀dán ogbó aláwọ̀ ogbó àkókò nìkó ní mẹ̀ṣẹ̀ awo Olótùfẹ́ tó bá jẹ́ pé bàbá mi ló bí mi lọ́mọ Démiládé n ó pè ẹlẹ́dàá ò sì yọjú níbi tá a wà yìí tó ọba wa ti yọjú gbogbo àṣẹ tí n bá pa fún ẹni kó gbà nítorí àṣẹ báyìí níná fi mọ́kọ àṣẹ lòkété fi bá ilẹ̀ sọ̀rọ̀ takẹsẹ níṣẹ́ láwùjọ òwú àṣẹ ọkọ ẹnu ọká ní gbé ṣàgókì kọ̀ọ̀hún orógbó òrìṣà kan ọ̀gbọ́dọ̀ kó òun obì atare kọ̀ọ̀hún eégún ọ̀rọ̀ tí òkété bá ti bá ilẹ̀ sọ òun nílẹ̀ gbọ́ torí oṣó kan ọ̀gbọ́dọ̀ jọ ṣe àjẹ́ ìjọba adáǹṣe ìdí ètò àtọ́sọ àtọ́jọ wọn ọ̀gbọ́dọ̀ péjọ wọn ojú orúkọ tí bá bọ́ sọ lónìí wọn pè ọ lọ́ọ̀mẹ́ta tó o bá jẹ́ mi ó déwúlẹ̀ jẹ́lẹ́jẹ́lẹ́ ọwọ́ àdàgùn tán jẹ́mọ̀jẹ́mọ̀ ọwọ́ àdàlàǹgbà tí ń rìn láàrin lẹ́gbẹ̀ẹ́ ògiri ẹ̀hún ó pè ọ lẹ́ẹ̀kínní o Démiládé o ẹ̀kínní nìyí o pè ọ lẹ́ẹ̀kejì Démiládé o ẹ̀kẹta rẹ̀ rèé o gbọ́dọ̀ má jẹ́ mi nítorí àṣẹ báyìí níná fi mọ́kọ àṣẹ lòkété bá a ké bá gégi nígbó olúgbòhùn àgbè Démiládé o. káàbọ̀ o ò ní kú mọ́ o agẹ́mọ kan ìkú ní mọ̀jẹ̀sí àfi tó bá fọ̀ parin ó wà ní kú báyìí o kò síkú tí ó pọ̀ o ó gbó ó tọ̀ ó fọwọ́ parí o sì fi èrìgì èjòbí èmi mọ sọ bẹ́ẹ̀. ẹ̀yin Démiládé gbogbo oore tó ń bá ń bẹ nílé ayé tí ń bẹ lókun tí ń bẹ lọ́sà kọ́ wá kó gbogbo ẹ̀kọ́ ọmọ rẹ̀ kó fún Túnjí gbogbo ọlá tó wá ní lára gbogbo ohun tó yàn wá látòde ọ̀run ẹ̀gbọ́n rẹ̀ Túnjí lọ́mọ ìsìn o ọmọ pé owó sí lára owó ńlá owó tó tó kọ́lé owó ńlá owó tó tó ra mọ́tò tuntun owó ńlá owó tó tó lọ ìlú èbó kọ́ ọmọ pèsè rẹ̀ fún èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ. ẹ̀yin eriwo fún ìṣòro ọ̀pẹ ẹ̀ ńlẹ́ o dáṣà aworí ọ̀tá òjijì ọ̀bẹ̀rù ọ̀fìn awalẹ̀ odò o orísìn oríwájayé oníwáyé àìkú ọlọ́tẹ̀rẹ̀ ọlọ́yẹ̀rẹ̀ àwọn mẹ́jẹ̀jọ lolódùmarè rán wá sílé ayé wọ́n ṣe ilé ayé òrojú wọ́n ṣe ilé ayé ò tiẹ̀ tòrò wọ́n padà wọ́n tó Olódùmarè lọ Olódùmarè lẹ́yìn ìkà ẹ̀yìn èké kí ló dé tẹ́ ṣe ilé ayé tí ò rójú èmi tí wàá fẹ́ ṣe ilé ayé ọmọ yìí o kọ́ wá rójú lónìí o ní wọ́n fọ ọjọ́ òníṣe o ògèdè ìbà ní wọ́n fọ ọjọ́ òníṣe o Ọ̀rúnmìlà o ògèdè ìbà ní wọ́n fọ ọjọ́ òníṣe ó yá padà. Tójí àṣẹ tí mo fẹ́ pa fún mo ti pa fún kò ní kú o kò ní kú agẹmọ ikú ní mọ̀jẹ̀sí àbí tó bá fọ̀ parí ṣùgbọ́n ìwọ rẹ̀ ni pé kò gbọdọ̀ kúrò lákàtà rẹ̀ ọgbọ́ tí o bá ti kúrò lákàtà rẹ̀ iṣẹ́ ti ṣe nù àmọ́ tó o bá sá fún ó léwu o tí wọ́n sọ fún ọ nù o ti gbọ́ tó o bá ti ń rí bẹ́ẹ̀ lówó tó o bá ti ń wà lákàtà rẹ̀ bẹ́ẹ̀ lówó rẹ̀ ọmọ pọ̀ sí èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ. mo sọ fún yín náà tẹ́lẹ̀ pé torí wọn náà ni mo ṣe gbogbo tí mo ṣe wọ́n ta gbogbo wọn kọ̀ọ̀kan ta ni wọ́n fẹ́ bàjá yé lò. eléyìí ò ní kú o ti gbọ́ eléyìí ò ní kú sórí wọn ní agbe báyìí ní gbére pàdé olókun àlùkò ní gbére pàdé ọlọ́sà odídẹrẹ́ ní gbére pàdé oníwọ̀ ọmọ odò ọba ọmọ ajígbégbá agé kárí ìtún ló ní wọ́n máa fowó ọwọ́ wọn tún ọ ṣe ìfà ló ní wọ́n máa fowó ọwọ́ wọn fà ọ mọ́ra àbèrè ló ní wọ́n máa fowó ọwọ́ wọn béèrè ẹ èékánná ọwọ́ ìsùn lébi bí ọba ọrí ọrùn ẹnìkan ò ní bomi sórí kọ́mọ́sán dẹ́sẹ̀ ojúmọ́ ìwà mọ́ kí balùwẹ̀ ọmọ gbọ̀rẹ̀ àyún lọ àyún bọ̀ ìtànlé alájẹ owó ọmọ gbáyùn lẹ́ẹ̀dẹ̀rẹ̀ ìní mo sọ bẹ́ẹ̀ fún ọ. ìtàjẹ̀sílẹ̀ nílé ayé yìí kò tilẹ̀ jọ níyan lójúmọ́ káràkátà ẹ̀rẹ̀ ènìyàn ló gbòde kan ẹ̀rù máa ń bá ní abẹ́ orí pélé ayé ti kẹ̀ ṣe ló máa ń rùn ṣe nílé ayé rùn ilé ayé tó ti bàjẹ́ tán ìpànìyàn ló kúnnú ayé ilé ayé ti kẹ̀ ṣe ló rùn ṣe nílé ayé rùn
ilé ayé tó ti bàjẹ́ tán ìpànìyàn ló kúnnú ayé ilé ayé ti kẹ̀ ṣe lórùn ìtàjẹ̀sílẹ̀ nílé ayé yìí kò tilẹ̀ jọ níyan lójúmọ́ káràkátà ẹran ènìyàn ló gbòde kan ẹ̀rù máa ń bà ní abẹ́ orí pélé ayé ti kẹ̀ ṣe ló máa ń rùn ṣe nílé ayé rùn ilé ayé tó ti bàjẹ́ tán ìpànìyàn ló kúnnú ayé ilé ayé ti kẹ̀ ṣe ló rùn ṣe nílé ayé rùn ilé ayé tó ti bàjẹ́ tán ìpànìyàn ló kúnnú ayé ilé ayé ti kẹ̀ ṣe ló rùn ìtàjẹ̀sílẹ̀ nílé ayé yìí kò tilẹ̀ jọ níyan lójúmọ́ káràkátà ẹran ènìyàn ló gbòde kan. kí ló ń ṣe tó yẹ kó máa kàwé ṣá kó tó sùn tí wọ́n tó yẹ kó máa pariwo káàkiri wọnú ilé ká máa bí ohun tó ṣe ọlọ́wọ́ rẹ kó má lè dáhùn bí wọ́n wá rẹ kalẹ̀ ṣé tó dà nìyẹn sì dà nìyẹn èmi ò mọ̀ bóyá ọmọ tí mi tó dà wọ́n. ilé ayé tó ti bàjẹ́ ẹran ènìyàn ló gbòde kan. Ta nìyẹn? Ta nìyẹn? Ẹ káàsán. Hello. Ẹ wá bí ibo lẹ ń lọ. Ẹ wá bí báyìí. Kí o sì tàlẹ́ mẹ́rẹ̀. Demilade. Lẹ wá wọlé lọ sọ báwọn láti bo. Mo ti wá bí rí. Báwo? Èmi ò lè rí wíwà. Ẹ wò. Ẹ̀bọ̀tà. Kí n jọ kí ni? Máa gbé dá sí yín o. Ó rẹ̀ ta ni. Ó ti ṣe díẹ̀ tó ti wá sí sùkúl. Àwa gbọ́n kó rẹ̀ láṣẹ ní àwa wò. Ní iṣẹ́ ní news àbí? Tẹ́ ẹ̀ bá jáde ajá ní túlẹ̀ sí. Ẹ̀yìn Bíbọ̀! Bíbọ̀! Ẹ rà mà. Wọ́n bèèrè àti Demilade ni ma. Demilade, báwo náà ṣe jẹ́ sí? Ẹgbẹ́ sáà yànyànyà. Ẹ ń bèèrè náà ni. Ọ̀rẹ́ ni wọ́n láti yí Súmà. Ẹ ṣé mà. ìpànìyàn ló kúnnú ayé ilé ayé ti kẹ̀ ṣe lórùn ìtàjẹ̀sílẹ̀ nílé ayé yìí kò tilẹ̀ jọ níyan lójúmọ́ ilé fẹ́ ẹ fẹ́ jẹ láti àbí ká lọ ẹ má bọ̀ báyìí sàbí ẹ má bọ̀ ẹ má bọ̀. Kí ni? Ayé ti bàjẹ́. Salaam alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Kí ló ṣe ọ́? Ojú ẹ̀ kúnrẹ́ lọ́wọ́ pọ̀. Ẹ wo bàbá mi inú mi ò dùn rárá. Kí wá ló dé? Ṣé mo ọ̀rẹ́ mi Demilade? Ẹ wo ìgbà tí mo dọ́dọ̀ ẹ̀, ipò tí mo bá ò dára rárá. Ó ti ń ṣe gángan. Wọ́n ti wá ń gbé pamọ́ bí ẹni ó ti ń ẹ wo inú mi ò dùn. La ilaha illallah Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Sọ́ọ̀sì nífẹ̀ẹ́ rẹ̀ báyìí. Bàbá mi nífẹ̀ẹ́ ọ̀rẹ́ mi o.
wọ́n ló bá sí ọ̀run tó wà lẹ́sìn ọ̀ gbìyànjú yóò sì débi tó bá ti débi pẹ̀lú ògo Ọlọ́run àtàtìlẹ́yìn anábùwà Muhammad sallallahu alaihi wasallam lọ́wọ́ torí gbogbo tí mo bá lọ Kùránì ìwòsàn inshallah yóò gbádùn inshallah ó fi kúrò wáyé àyàbí tó lọ máa pé méjì ló kù. ẹ ṣé bàbá mi mi ti wá dùn sí i ẹ jẹ́ kí wàá lọ jẹun tó mi jẹun látara. ló jẹun ọ̀rọ̀ tó fúyẹ́ wájú Ọlọ́run. láyé ti bàjẹ́ ìbílẹ̀ báyé dé. wàlá yìí aláhọ̀ aláhọ̀. lẹ́tọ̀ yàrá ìwọ ló ti ṣe nọ́mà látijọ́ ìmọ̀ ìyẹ̀ wá èmi kí n máa lé ẹ sí i kí ló ṣe é ẹ̀rọ nọ́mà ń bẹ̀ ẹ́ ṣòro mi ní tọ́jú ẹ̀ ni máa tọ́jú ẹ̀ wá wá òkè. wọ́n tẹ̀ sí ròyìn ẹ̀ta ṣáà má jẹ́ kí tèmi gbé. ẹ ò lè gbé náà. ṣùgbọ́n yìí máa ń fún ẹ súnmọ́ ẹ máa ń nù fún ẹ owó yìí ò ṣe ìṣúbẹ̀ yẹn ẹ gbọ́ ṣáà ti ṣe nọ́mà ó máa ṣe nọ́mà ó kọ́ ọwọ́ ńlá àgbàlẹ̀ ṣe bèbí ṣe bèbí ọmọ yìí ọmọ yìí. Baby báwo? Sure, okay. Yeah. Oh, sure. Sure, go out, okay. Dúró ń bẹ̀. A ò kí ń fọmọ rẹ̀ bọ̀ rẹ̀. Ìlú ẹ̀ ti wá pé òjò báyìí. Ó dẹ̀ di dandan kó rọ̀ lé lórí. Jika saya astagfirullah mokala inna allaha ghafurur rahim kafis kokora astagfirullah ya jika shi alhamdulillah mewa rabbil alamin kafis kokora Bismillahirrahmanirrahim. Yasin wal Qur'an yasin innaka laminal mursalin ala siratil mustaqim azizun azizun muhim yatuzila لقد يأكل القول ولكن هم لا يؤمنون إن جعلنا في أعناقهم أغلالا فإلى لأذقانهم فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إننا نحيي الموتى ونكتب ما قدموا وأشرهم وكل شيء أحصيناه في إمام مبين. Ó yá ẹ jẹ́ ká panupọ̀ ká máa sọ pé wà inna jundana lahum al-ghalibun Olúwa. Wà inna jundana lahum al-ghalibun. 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 Ìwọ ló lè ṣe wà inna jundana lahum al-ghalibun. 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 Wallahu alamu bi adaikum Ọlọ́run wàkábà bìlà ìwàlíyà
wàkàfà bíláì gbogbo àtàfàsókè yìí ló borí wallahu alamu bí àdá ìkún wàkàfà bíláì wàlíyà wàkàfà bíláì ọlọ́run mi rí wọn kedere wallahu alamu bí àdá ìkún wàkàfà bíláì wàlíyà wàkàfà bíláì ìzìrà. Alhamdulillah, alhamdulillah, alhamdulillah. Sọ̀rọ̀ pé iná mọ́ halẹ̀ yóò ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀. Ọlọ́run sọ pé ní lẹ́yìn ìnira ìdẹ̀kùn ìdẹ̀kùn. Àwọn àdúgbò fọlọ́ ara iná ló ti wáyé wáyé. Tó wá rí nǹkan tí ń ṣe ọ̀hún. Ìṣe ìsàdédé sẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ ló wà nínú rẹ̀. Ẹ̀gbọ́n rẹ̀ náà wá torí nǹkan kan sí bí kì í ṣe wípé kò lè bá ọmọ tọ́jú kó sì mú tọ́jú ìyá rẹ̀ kọ́ àmọ́ owó ó kéré ju kádàrá lọ ní o torí ìgbà péréte báyìí ló fi tẹ́lẹ̀ rẹ̀ ó fi dorí ó tún fi jọ lọ́lá kọ́ ní ju kádàrá. Hello? Ta ló sọ̀rọ̀? Kí lẹ ń kó ṣẹlẹ̀ náà? Ẹ̀gbọ́n mi Túnjí wọ́n kú. Àfà Olatunji lọ sọ pé wọ́n kú yìí. Ẹ̀gbọ́n rẹ̀ iná lè dá ìwà iná ilé ìrọ̀jù. Ẹ̀rù máa ń bá ní abẹ́ orí pélé ayé ti kẹ̀ ṣe ló máa ń rùn ṣe nílé ayé rùn ilé ayé tó ti bàjẹ́ tán ìpànìyàn ló kúnnú ayé ilé ayé ti kẹ̀ ṣe ló rùn ṣe nílé ayé rùn ilé ayé tó ti bàjẹ́ tán ìpànìyàn ló kúnnú ayé ilé ayé ti kẹ̀ ṣe ló rùn. Ìtàjẹ̀sílẹ̀ nílé ayé yìí kò tilẹ̀ jọ níyan lójúmọ́. Káràkátà ẹran ènìyàn ló gbòde kan. Ẹ̀rù máa ń bá ní abẹ́ orí pélé ayé ti kẹ̀ ṣe ló máa ń rùn ṣe nílé ayé rùn
ayé tó ti bàjẹ́ tán